أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأفضل الصلاة وأتم التسليم على رسوله الأمين أدعوك الله سبحانه وتعالى أترك يولون أتيولي أن جنجتان كبا النبوة محمد صلى الله عليه وسلم إكي يكون ولولي النبي ونكا أو صحابة تي وجوفجو ناسي títí tí ó fi dijọ́ tí gbangba ó dẹkùn tí kedere ó bẹ̀ wò lọ́jọ́ tí owó ò ní wúlò tí ọmọ ò ní wúlò àfẹn tó bá lọ rí bá Allahu subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tí ó mà kó ń bí ẹbọ ìdọ̀tí àti ìbá ẹ̀sìn jẹ́ léyìí tí a lè fi wé lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá ń bí pé ìjẹ́ dẹ̀dẹ̀ wò rẹ̀. Lákọ̀ọ́kọ́ lẹ́yìn tí a ti kí Ọlọ́run tá a tọrọ kí Ọlọ́run fún Ànábì sallallahu alaihi wasallam àwọn òbí wa wọn fà wá ló ń bá wa ṣe dáadáa fún wọn. Tá ń ṣe ìfẹ́ jọ bí ìbéèrè sí àwọn ọmọ bàbá Èkó FC à ń ju ìbéèrè sí wọn ẹ̀yin kì í ní ìtìjú kí gangan làdánwò tó bá yín tó ṣe pé ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lénìí bí ẹkún àpọ̀kọ̀ jẹ́. النبي صلى الله عليه وسلم النبي إذا لم تستحي فاصنع ما شئت tó bá ti ní tìjú má ṣe tó wù ẹ́. àwọn yẹn wá wò yín láwò sunkún ẹ̀ ń wòrán yín láwò rẹ̀yìn. à ń sọ náà tipẹ́tipẹ́ pé ìjẹ́dẹ̀dẹ̀ wù rẹ̀ ọpọlọ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ jọba ìgbéraga gbọ́dọ̀ jọba láyé ẹ̀ bẹ́ẹ̀ ni ò ní bìkítà láti choose láàrin ìbínú Ọlọ́run àti ìyọ́nú ẹ̀dá. Qur'an sọ pé al yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun. A lè fi àwọn tí wọ́n gbẹ́sìn yìí àwọn tí wọ́n ń ṣàtúnṣe ẹ̀sìn àwọn tó yẹ pé tó jẹ wọ́n lógún ni pé Ọlọ́run wí ànábì wí ṣáà lè máa fa àwọn yẹn wí àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ láwọn tí wọ́n ní mà àwọn tó yẹ pé nǹkan kan ò jọ wọ́n lógún ju ká láyà sọ̀bà àdẹ́dà lọ. àwọn tó yẹ pé ìfẹ́ àfáà tí wọ́n yẹn wọ́n ti gbé síwájú ju ìfẹ́ Allah subhanahu wa ta'ala lọ. ìbínú ọba dẹ́dà ó yọ wọ́n nú wọ́n fara mọ́ ju ká fáwọn obìnrin sí wọn lọ. ẹ̀yin dẹ̀dẹ̀ wò rẹ̀ yìí ìtìjú yín dà gbogbo ayé ń ṣe tafsir ẹ̀yin ń ṣẹlẹ́yà gbogbo ayé ń tú ìmọ̀ ẹ̀yin ń ṣe ìpàdé òdo àti ìbá ìsìn jẹ́. A'udhu billah ṣé ògbón tẹ ní tẹfẹ́ ọ̀fà lè wọ́n náà lélẹ́yìí ṣé ògbón wọn náà tẹ̀ ń pákéjì fáwọn èèyàn gẹ́gẹ́ bí mímọ̀ lélẹ́yìí. Ila mata anta fi lahwin wa fi la'ibin. ìgbà wo lẹ fẹ́ máa ṣe kọ́mẹ́dì ìdáná ìgbà wo lẹ fẹ́ máa ṣe wọ́n ìdáná ẹrù bí i ilẹ̀ Yorùbá tàná ni lélẹ́yìí táwa yìí ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ tó lọ́hùn ní ká wà lénìí ilẹ̀ Yorùbá tí àṣírí mímọ́ òbò mọ́ rárá ni ilẹ̀ Yorùbá tọ́lọ́run ti fi ìmọ̀ àti àgbọ́yé ó ti tàn ká everywhere. inú sọ́nà tó dẹ̀ bí yẹn ẹ bínú kú ni torí pé kí ni gbogbo inú ilé ni sọ́nà ti wọ̀ làgbọ́yé ti wọ̀. yàtọ̀ sí pé onísọ́nà gan kéwù tí ó ti kú ní gbàrọ̀ gùdù tẹ́yìn máa kùn fáwọn èèyàn lọ́dà káàkiri yẹn kì í ṣe pàǹdà. gbogbo ilé kéwúlé ní àárín tó ní kálukú ń tù kì í ṣàlébù fàfà àgbà kó gbé tíra síwájú kámọ̀ tí ń kà ń fi sọ fún èèyàn pé tó o bá fẹ́ sọ̀rọ̀ wàá sọ̀rọ̀ pẹ̀lú mímọ̀ ni. ṣọpọlọ tí ò kún sí bí ìmùkọ lẹ́yìn tí wọ́n á fẹ́ máa fi òdo ẹ̀ máa fi ṣàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn. pàápàá jùlọ ọ̀gá yín yìí Yorùbá sọ pé kálájẹ́ ó má jẹ́ ẹ̀sọ́ ẹni ń dójú tì yín ń ba ẹ̀sìn jẹ́ òdo ní fi ń ṣe fáàrí. mo tún wá rọmọ tún fúlù ìyẹn tún pé wàlọ́ọ̀hì ó tún ní wàlọ́ọ̀hì kò sí tẹ̀síìrì kan tó dáa tó bàbá wọn Muniru Markazi àbá ìgbà wo lẹ fẹ́ ṣe kọ́mẹ́dì ìdá ìgbà wo lẹ́rù bẹ́ẹ̀ lè máa lu jìbìtì mímọ́ ìdá àṣírí ìmọ̀ yín yìí ò bò wàlọ́ọ̀hì Ọlọ́run máa kan yẹpẹrẹ yín kò sí ní tó fà á ju wípé gbogbo ẹni tó bá ti kọ̀yìn síbi tá Nábì kọjú sí ẹ̀sìn ni. تمسك بحبل الله واتبع الهدى ولا تكن بدعيا
la'allaka tuflihu. tó tó bá fẹ́ sọ̀rọ̀ kó gbayì nínú Islam eléyìí tó fẹ́ sọ̀rọ̀ kó bá yọ́nú ọba adẹ́dàdé lẹ́ni tílẹ̀ mọ́ yìí àfi kó di sunna mu àfi kó pé tí wàá máa sọ wàá máa ṣàfitì ẹ̀ pé ànábì sọ pé àwọn sàábé gbọ́ yé báyìí kó wá tẹ̀lé ojú ọ̀nà wọn. torí pé àwọn yẹn lọ́wọ́n ọba àlékè ọlá sọ wípé tẹ́ ẹ bá ti lè gbàgbọ́ pẹ̀lú irú tí wọ́n gbàgbọ́ ẹ ti mọ̀nà, tẹ́ ẹ bá ti ṣe irú tí wọ́n ṣe ẹ ti mọ̀nà. olórí kúkú kankan ni ó sọ yẹn fáwa lẹ́nìí, amukun mẹ́kọ̀ọ́ kankan ni ó sọ yẹn fáwa lẹ́nìí. ẹni tí ò jẹ́ kí wọ́n máa lanu sọ̀rọ̀ láwùjọ ẹ̀dá wá dín tán celebrate mediocre yìí káàkiri ayé. ẹrù bẹ́ẹ̀ lè máa ṣe yẹn kẹ́ ẹ máa fi bàṣírí ẹ̀. ẹni tó lọ́n ti faṣọ àpọ́nlé yálà rẹ̀, ẹni tó pé látòkè sánmà ló ti yẹpẹrẹ, kò dẹ̀ ní yé rí bẹ́ẹ̀ bí ó ti máa rí nìyẹn, bí ó ti máa rí nìyẹn títí tí ó fi tó bá. tẹ̀fsírì bàbá wọn, tẹ̀fsírì day 5, tẹ̀fsírì day 6, àyà wo lẹ̀ ń tú, súrà wo lẹ̀ dé, súrà wo lẹ̀ dé. ní Madul Arabi ọlọ́run bá wa ṣọ́ àwọn àfa wa ń bẹ̀, ibi tí wọ́n ti dú lọ́dún tó lọ òun náà ni wọ́n ń kọ̀ntínú, wọ́n tú Quran, wọ́n tú ìmọ̀. ìwọ rájí kan tí wò dá kankan mọ̀, ìwọ tó ní túmọ̀ rajulun tafihun, ẹni tí ò lè dá Fátíhà kà. ìyẹn wá ń bi àwa léèrè pé ẹ̀mí màá wo ni Mudiru Madu tú, wallahi alazim sánmà sílẹ̀ ni. àwa kì í ṣe fàárí, àmọ́ sánmà sílẹ̀ ni kó máa compare Mudiru al-Mahdi al-Arabi al-Najiri pẹ̀lú dẹ̀dẹ̀wúrẹ́ tí yín ti ń ba ìsìn jẹ́ olódo yìí. bí ìgbà tó ń fi kú oorun ni. àwọn tó sì ní làákà yìí mọ̀, bí wọ́n bá ṣe ń gbọ́ ní ìsìn lọ sí péjì Mahdi al-Arabi ń bẹ̀, lọ gbọ́ tẹ̀fsírì tí wọ́n ń ṣe ń bẹ̀ yẹn dáago 2 ní gbogbo ní Ramadan, lọ gbọ́ kó compare rẹ̀ sí tọ̀gá yín, lọ gbọ́ kó compare lọ gbọ́. ẹ wá ń béèrè òpònú àfa gbogbo ayé láwọn wo nìyẹn, àwọn wo nìyẹn kò yé mi. àti rí tí wọ́n ń tún Mahdi al-Arabi, àti rí tẹ̀fsírì àwọn àdàbíyà kúlọ̀ bá wa ṣe dáadáa fáwọn àfa wa tó wà ń bẹ̀. a rí tẹ̀fsírì tiwọn náà, wọ́n ka Kùránì lọ níbi tí wọ́n ti dúó lọ́dún tó lọ ni wọ́n ti gbé. nítorí pé tẹ̀fsírì nìyẹn náà. àti rí tẹ̀fsírì Daru Dawa, ọlọ́run bá wa falbarka tó tún pọ̀, ó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó bá wa fi sínú ọgbà yẹn. tó rà àwọn bàbá wa ṣe Zuglul, alhamdulillah, orí ibú jáde ń bẹ̀ yẹn, aburú jáde ń bẹ̀, dàjálù jáde ń bẹ̀. táwọn náà bàbá àwọn ọmọ yẹn tí wọ́n ti wá máa apply tajwid tó bá ń ka markazi yẹn, inú yìí ó máa dádùn. àti rí tẹ̀fsírì nù Daru Dawa, àti rí tẹ̀fsírì tí wọ́n ń ṣe káàkiri àwọn ilé kéwú táwọn Mudiru tí wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n tó gbangba sùn lọ́yẹ́ pẹ̀lú mímọ̀ yàtọ̀ sí mẹ́rin rù tọ̀dọ̀ tí yìí. àti rí tí wọ́n tú eléyìí wọ́n á jókòó ẹ̀wà lẹ́ pàtẹ tẹ̀fsírì ẹ̀wà sọ ẹ̀sìn dáwàdà. ọlọ́run tó bá bí wọ́n yaquluna kunna nakhudu wa nal'abu, àwa kan ń ṣàwàdà ní àkàn rẹ́rìn tí a ní dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ ní pa wá lẹ́rìn. ọlọ́run ní ẹbí wọn léèrè ṣọ́rọ̀ ọlọ́run ni ó fọ́ nìyí, súnà ànábì làwàdà ní àbẹ̀wò ló di kọ́mẹ́dì tí gbogbo yín ò mọ̀ ara rẹ̀ ni. ọkùnrin yìí kì í ṣàfà, ẹ bàṣírí ẹ̀ mọ́bi tó wà, ẹ mọ̀ èyí tán kámẹ́rà sí lójú yẹn wallahi ṣẹ́rí tó bá lọ tán gbogbo àwọn aburú ìlànà yóò máa bá wú jáde. àwa ń wo ní tẹ́ẹ̀ fi sọ fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn pàfà líle tìbẹ́ lẹ́ẹ̀ ní tìjú ni. ọlọ́run náà ní sì máa ń ti jákujàku yẹn sí lẹ́nu torí àwọn tó fẹ́ dàrú wọn lọ́kàn lè mọ̀ pé eléyìí iṣẹ́ ni eré o, kì í dẹ̀ ṣàfò ní mímọ́. àwa dẹ̀ ń bí láti jọ ìbá bánlẹ̀ tí ó wàá dáhùn náà sí àfagídí àfa gbogbo ayé ànímọ̀ yẹn dà wallahi kò sí. fákìdù ṣe ìlà ayọ̀tẹ́ yìí, ẹni tí ò ní nǹkan ò lè fún yàn, ẹ kọ́kọ́ gbàgbé gbogbo àwọn vip yẹn, a ní ò lè jẹ mọ́ nílẹ̀ Yorùbá sẹ̀. tí ó gbọ́ àwọn ọ̀nà wọn yẹn ẹ mọ̀ ọjọ́ sọ láàrin àwọn ìyẹ́ onírú yálàta àti inú ọgbà ilé ike òtí yín. ìmọ̀kọ́là àfa yín tú yìí odò ní. then kásáré fàsìkò yìí sọ fún gbogbo àwọn ọmọ ìyá tá à ń béèrè nípa àfa wa Ahmed Yusuf Al-Yalma'i, àfa wa dáadáa alhamdulillah, kana fi atammi sihatin وعافية وخير ورفاهية، والله نسأل أن يزيده حفظا ورعاية وعناية ويحفظه من كل سوء ومكروه، لأنه وعد المؤمنين الذين ينشرون دينه على فهم سنة رسوله، وعدهم بقوله
walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila. àwọn èèyàn ń béèrè lọ́wọ́ àáfà yálùmọ̀ àáfà wà dáadáa àdúgbò fọlọ́n àlàáfíà wà kò sí ìyọnu kankan bó jẹ́ pé àwọn dẹ̀dẹ̀ wùrẹ́ ń gbọ́wọ́kọ́wọ́ àmọ́ Ọlọ́run ló ti ṣàdéhùn òun ò ní fààyè ilẹ̀ fún kèfèrí lórí mùmínì òun ò ní fààyè ilẹ̀ fáwọn ọ̀tá Ọlọ́run káṣíkiri aburú ṣe fáwọn ẹni tiẹ̀ àdàbítàpò òdodo lẹ́wà lóko in tó kù fún yín nìyẹn in tó ṣe rí ẹ̀sìn yẹn sẹ́ kò síbi tẹ́ ti fẹ́ wẹ̀ Ọlọ́run ti lẹ̀ mọ́ ẹyin dára látòkè sánmà. So ọ̀rọ̀ ẹ̀rí tán bí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ tán bí ẹ wá rò bá gidi lẹ fẹ́ máa lò ẹ fẹ́ máa lo agbára tí ò sí mbẹ Ọlọ́run ti yẹpẹrẹ yín bẹ́ẹ̀ ṣe máa yẹpẹrẹ lọ nìyẹn. àfa Al-Yalmari Ọlọ́run bá wa ṣó àfa náà kó n bí gbogbo ètè dẹ́ńdà ètè lẹ́ńdà abẹ́ ìgbàgbé ni. So tá àfa bá tẹ́ bá ti ẹ̀rá burú yẹn ṣe Ọlọ́run ní jẹ́ ẹ̀rí ṣe bí ìfìnnìlá àbí nǹkan kan náà ti ẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ kádàrá látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ṣàwọn tó ń sòdodo tán láyé ni no ẹ̀ ń ṣẹ̀sìn ni bóyá àwọn tẹ́ ìkànnì tó ń sẹ́ẹ̀tì kámẹ́rà gbogbo àwọn èèyàn ní ṣépè àtàwọn ẹranko nugbó wọ́n ń ṣépè fẹ́yìn tẹ́ ń bẹ̀sìn jẹ́ yìí Ọlọ́run ló ti sọ ti pẹ́ innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda gbogbo àwọn ọ̀rọ̀ Kùránì tí ó dàrú ẹ̀sìn tí ó dàrú ẹ̀yin wá kóra yín jọ lórúkọ ilé kéwù kan àìdẹ̀fẹ́ sọ̀rọ̀ ayé authority lórí òdo ẹ wá rò bẹ́ẹ̀ lè máa dáhùn yàn lákẹ́ gbogbo àwọn tactics yín yẹn lọ́run ti tó àṣírí yín bẹ́ẹ̀ ẹ lè máa dá àwọn èèyàn lákẹ́ pẹ̀lú kẹ́ máa dáadáa parọ́ mọ́ wọn ẹ lè máa dá wọn lákẹ́ pẹ̀lú kẹ́ máa ṣépè kẹ́ máa bà wọn lórúkọ jẹ́ ẹ rò bẹ́ẹ̀ lè dá wọn lákẹ́ pẹ̀lú àwọn ìwà bí ọmọ ẹ̀ta tẹ̀ ń wù kiri ẹ bí ẹ̀ tán bá ti wá rí kọ́mẹ́ǹtì yín báyìí wọn àṣẹ ní sọ fún ẹ pé dẹ̀dẹ̀ wòlé lílì kó tó mọ̀ wá dá wọn mọ̀ pẹ̀lú òdo wá dá wọn mọ̀ pẹ̀lú gbéraga wá dá wọn mọ̀ pẹ̀lẹ́pẹ̀ àwọn àtàwọn béèrè àpọ̀dà ta ni bàbá àti ẹ̀dà ìwọ tó fẹ́ béèrè wàá lọ sẹ́ẹ̀tì kámẹ́rà sí bàbá àti ẹ lójú wàá ṣẹ̀ mọ́ wá béèrè lọ́wọ́ àwọn èèyàn kí ló ṣe yín tẹ̀kàn yà aládàánú ẹ̀dá ẹ máa wá celebrate failure ẹ máa wá celebrate ìbínú ọba dẹ́dà ó dẹ̀ tún bẹ̀rẹ̀ wọ́nrán látọ̀dún tó ti wá ń ṣe náà ayé wa ń pè yín lábì fúnra ìrà ẹ̀sìn pa fún ma wọ́n wò yín láwò sunkún ẹ̀sìn wòra yín láwò rẹ́ni tafsir tó yẹ kó sún wa mọ́ lọ́hùn wọ́n ní Umar radiyallahu anhu wọ́n wà ní ìjókòó ńjọ́ kan láwọn sàhábà wọ́n ka Qur'an wọ́n wá débi àyà pé kharru sujjadan wa bukiya níbi àyà sajida tí wọ́n fẹ́ forí kalẹ̀ wọ́n wá forí kalẹ̀ tán Umar wá dìde ó wá rán àwọn sàhábà létí pé ra'ayna as-sujuda wa ayna al-buka àforí kalẹ̀ lóòótọ́ ẹkún dà lójú wa Ọlọ́run ní àwọn tó pé tó bá ti rántí ọ̀rọ̀ Ọlọ́run wọn ó máa forí kalẹ̀ wọn sì máa sunkún àforíkalẹ̀ lóòótọ́ ìforíkalẹ̀ wà bí àyà yìí lóòótọ́ ẹkún dà lójú wa Allahu akbar kabira ẹ wo àwọn ẹni Ọlọ́run báwọn ṣe máa ṣe nìyẹn ẹ wá sọ agbo tafsir dàgbò kọ́mẹ́dì wàláì tafsir bàbá àwọn mùdírù markas bàlágà kọ́mẹ́ bàlágà olówó àmbẹ́ wallahi odò lẹ́fi ń ṣe fáàrí ẹ̀kan sọ àdífì kan ẹjọ́ yín tábà tí wọ́n ti gbogbo jákujàkú yẹn kí máa dẹ́ torí pé kò ní ìtumọ̀ kò jámọ̀ kankan nú ayé àwa bízì ni torí ẹ̀ ló jẹ́ ká ṣe àdẹ ń wà active lórí TikTok náà torí bó dà pé ó fẹ́ rọrùn díẹ̀ táwọn táìmù tí ń bá less busy ó máa ń tètè yára ń bẹ̀ yẹn láti sọ̀rọ̀ ń bẹ̀ kan sọ àdífì kan tó ní káwọn dúró de sultan ẹ sọ àdífì kan tó ní ká dúró de dẹ̀dẹ̀ wùrẹ̀ náà ìwọ kọ́ ni obìnrin yẹn lọ́wọ́ wa àdífì ká dúró de sultan ó ti wà kó yà á yà Quran ni àfi tó bá fẹ́ tan rẹ̀ lókù ìwọ tó bá dọ̀la ìwọ kéde ara ibi tí sultan wa lọ tẹ̀ sórí pépà tó bá nílò ẹ̀wọ̀n ó jẹ́ lọ mọ wọn rẹ ọkùnrin dẹ̀dẹ̀wùrẹ̀ yìí dẹ̀dẹ̀wùrẹ̀ kì í dẹ̀ ṣe ibú dẹ̀dẹ̀wùrẹ̀ náà nìyẹn ẹ̀yìn tẹ̀ ẹ̀ bóyá lọ aká yín ti kú ni o bóyá àdánwò láti tẹ́rí sí ìbínú Ọlọ́run ló fi yín lọ́kàn balẹ̀ tó bẹ̀ tí wọ́n bá fẹ́ mọ̀ kó o nítumọ̀ kóòtù àwọn dẹ̀dẹ̀wùrẹ̀ FC tó bá fẹ́ mọ̀ kó o jámọ̀ kankan lẹ̀ Yorùbá iṣẹ́ alhamdulillah nígbà tí wọ́n tí ó wáyá nísìn nígbà tí wọ́n kò tẹ pépà tí wọ́n mú bọ̀ nígbà tí wọ́n declare ọjọ́ àwẹ̀ kò sí sultan ńlé ẹni tí sultan ní ó kéde ní NTA ta ló sẹ́ẹ̀dì kámẹ́rà sí ẹ lójú orí tiẹ̀ níbo náà ti mọ̀ ó exist rárá ó nínú Islam Nàìjíríà sẹ́ ó nítumọ̀ ẹyọ kan bẹ́ẹ̀ ó kàn ń fagídí gbọ́wọ́ ni ó dẹ̀ lè jó lórí pẹ̀lú do tó ń bá káàkiri ajídẹ́ẹ̀dì ó lè jó lórí pẹ̀lú tó ń bá kiri ó fẹ́ máa fagídí gbọ́wọ́ ni Ọlọ́run ti yẹpẹrẹ kókó ń bẹ́ẹ̀. So nílẹ̀ Nàìjíríà lénìí ẹni tí wọ́n recognize tíjọba fi òǹtẹ̀lù gẹ́gẹ́ bí olórí wa
ṣóyé òun náà ní Sultan Sokoto gbogbo dàgbùdàgbùdà wà ń bá kiri yẹn ṣèbí Sufi ni nígbà òní kí ẹ ṣó pàṣẹ aburú ni wọ́n fi síbẹ̀ ṣóyé nígbà náà ti gbé síbẹ̀ yẹn ó dẹ̀ ń ṣe ibi tó ti ṣe tó dáa yẹn á kì í mẹ́ tí mufti tí Sultan náà bá fẹ́ mọ̀ pé òun ti tẹ́ kó náà máa ṣe irun tí dẹ̀dẹ̀ wúrẹ́ ń ṣe yìí yóò tẹ̀ lọ́wọ́ èèyàn bíi more than 40 million sórí wọ gbogbo àwọn tó tábà wo gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń tẹ̀léra yín àtàwọn tó wọ́n àìpẹ́ social media gbogbo yín ò wọ́ 50,000 dè náà so kí wàá ní wàhálà tiwa ṣèlèfímọ̀ tó ń kọlì ìlú ẹ̀yin èèyàn lásán èèyàn jábútẹ́ èèyàn játijàti èèyàn ránran òun lẹ́yìn wà lọ́ọ̀yẹ̀ jámọ́ anything kò sọmọlúwàbí lára yín kò sí ìmọ̀ lára yín kò sí ìwà lára yín ní ìròrí ibi tá a fa yín bá ṣàǹwà yín lọ yẹn náà ní gbúrúrú bàbá Lágége ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ wọn dà ní onítọ̀ tí gbogbo yìí ìmọ̀ yẹn dà wallahi àrí imagine dìgbà wo lẹ́fẹ́ ṣe lè dà àdìs tó ní ẹ̀tẹ́ ọlọ́run ati'u Allaha wa ati'u rasula wa ulil amri minkum ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ tẹ̀lé àṣẹ ànábì àtàwọn aláṣẹ tàfi síbẹ̀ alaykum bis-sam'i wat-ta'a níbo mi ànábì sọ pé ẹ máa gbọ́ kẹ̀sì máa tẹ̀lé àṣẹ kódà kọ́rọ̀ yẹn lè mo bá làrọ́ ànábì ní kódà kó jẹ́ pé ẹrú Habashi ni wọ́n bá fi jẹ lórílẹ̀ yín lórí bó jẹ́ pé kò lè possible náà but ànábì fi sọ ká lè bá a mọ̀ pàtàkì máa tẹ̀lé lórí ni ṣé wọ́n tó gbà fáwọn tó wà wájú làwọn èèyàn fẹ́ gbà fún yàtọ̀ sáwúsá gan sáwúsá ni problem wọn ṣe báwọn kan náà jù ẹ lọ àwọn kan náà bá bàbá rẹ lò gbà tán jù wọ́n lọ tán kọ́ wọn náà gẹ́gẹ́ bí ọmọ kéwú òun yájú sí wọn náà so yóò yẹ wọ́n tó wù ní hurma ṣé wọ́n tó wù ní àpọ́nlé fáwọn sàábì ànábì ló fẹ́ lápọ́nlé fẹ́yàn wọ́n á fẹ́ gba àpọ́nlé wàláhì ò lè rí gbà ṣẹ́yìn ní ẹ̀yìn dẹ̀dẹ̀ wúrẹ́ dẹ̀ máa rí pé wọ́n ṣọ̀tá mùdírù ni wọ́n bínú ẹ̀ fún kí ni ṣé tówó tó ní tẹ́nìkan ò ní ni àbípò mùdírù principal lè ké àbá ó ṣe di wàhálà Jẹgúdújẹrá boys high school àti kìíní kan comprehensive high school kìíní kan memorial high school àti ọ̀dọ́ tiẹ̀ náà gbogbo wọn yóò jọ mọ́ pé ọgbọ́n principal ni Christ Apostolic Church secondary school principal abẹ àti principal Irewolede community high school àti principal àwọn Dẹ̀dẹ̀wúrẹ́ sáfù kan náà lọ́jọ́ wà wọ́n yàtọ̀ síra wọn ní táìtù torí pé ìmọ̀ tó lè fi tóun tún lè fi gbẹ́ pẹ́ẹ́lí díẹ̀ ò sí Yorùbá lákù kan gan nìkan gajura wọn lọ àfi tó bá gorí ebè eléyìí ò tiẹ̀ gorí ebè rárá kò tiẹ̀ díbi tébè wà aṣẹ́wó ló ní kẹ́ ẹ dúró dòun òun gẹ́gẹ́ bíi ta ni mo fẹ́ mọ̀ ó fẹ́ impose ara ẹ̀ láwọn èèyàn lórí inferiority complex ló dẹ̀ ń ṣe ẹ́ ó ti di pé àwọn èèyàn wọ́n ti ju òun lọ wọ́n ti já òun kalẹ̀ òun ò lẹ́nu ń bẹ̀ ó wà pé mọ̀ dá sí rọ́ọ̀fù ni mọ̀ dá sí rọ́ọ̀fù yẹn kò lè rí ìbínú Ọlọ́run náà mọ̀ gbá rọ́ọ̀fù yẹn lọ n tó kù fún ẹ náà láyé ẹ̀ nìyẹn Ọlọ́run dẹ̀ ń fún ẹ chance rẹ̀ ń ṣì lò káwọ́kọ́ wò yẹn náà ẹlẹ́ẹ̀kejì ọ̀gá yín Dẹ̀dẹ̀wúrẹ́ faqihu Al-Gawga wallahi ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀yìn ẹni tó bá bá ìmáàmù níforí kanlẹ̀ ó bá ara ká mọ́tí àbíwò Alhaji Dẹ̀dẹ̀wúrẹ́ mọ́tí àbíwò lẹ fi wọ́n ìmọ̀ wo nìyẹn ẹ jẹ́ lọ jókòó jẹ́ Ọlọ́run ò bo àṣírí mímọ̀ tọ̀dọ̀ yín ìmọ̀ odò yín tí yín kàn ń tú sáyé ni ẹ kàn ń fi ìbínú Ọlọ́run ẹ kàn fi ń ṣe fáàrí ni enough is enough ṣé ní ọ̀nà tẹ́ ń gbà yìí ó kó parun ni wallahi kìíní kan ó bá Ajánásì ẹ̀yìn aláburú apá àtìrà gan lanu pé bọ́lá òun ṣe máa fi yín ṣẹ̀ sí nìyẹn Sàrújí fẹ́ tún try láti gbé ti bàbá eléyìí ìgbẹ́lélẹ́ yìí àmọ́ gírí tọ́lọ̀ ti dámọ̀ yẹn àdánwò ni tọ́lọ̀ bá fi ṣàdánwò fún pé kì í gbọ́ kì í gbà ó ṣàfẹ́ ṣẹ̀sìn ni abal jahalu illa an yafdaha ahlahu odó ní mi nígbà o ẹ má bá mi sọ o odó ní ẹ fòun lẹ̀ òun gbọ́dọ̀ ṣẹ̀sìn kóun sì fi ọ̀gá àwọn ṣẹ̀sìn bódò ṣe máa ń sọ gbogbo gbà nìyẹn kò sí ní tẹ́lẹ̀ bóun sọ òun gbọ́dọ̀ fẹ́ ní ìṣẹ̀sìn òun gbọ́dọ̀ fi ìdọ̀tí rẹ̀ ní lára irú ẹ̀ lọ́rọ̀ Dẹ̀dẹ̀wúrẹ́ can you imagine níbo ló ti kà tíra wo ni àfa olóríire wo ló sọ bẹ́ẹ̀ rí mọ́tí àbíwo
ẹ̀yin tẹ́ kan ní tìjú rárá yìí ẹ wá ń fòdó ṣe wá sí ẹ ń fòdó ṣe fáàrí ẹ pàtẹ odó ẹ pàtẹ àìnílà káyè ẹ wá ń pè yẹn ní tẹfsir agboolé tí yín wò nìyẹn tìbẹ́yìn kan náà lọ lẹ́ lágbáwá ẹ̀yin kan wà ń bẹ̀ ní ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀ wùrẹ́ yìí ẹ̀dẹ̀ ní tìjú pé tẹfsir kọ́ lélẹ́ yìí ìrégbè lẹ́ ń ṣe odó lẹ fi hàn kiri ẹ mọ̀ ara rìn kílẹ̀ ẹ̀ ń sí ní tó kọ́ lọ́wọ́ bá alẹ́ kí ọlá sọ ìbínú kalẹ̀ lẹ́yìn lórí bẹ́ẹ̀ ń fẹ́sìn ṣe yẹ̀yẹ́ al-istihza'u bid-din min nawaqidil islam ó súnmọ́ kẹ́ kó ẹ̀ tẹ̀ nímọ̀ ń pẹ̀ náà kí ló kẹ́yìn ojú kẹ́ ẹ̀ máa dínwó ṣe káàkiri orin òfò yìí ni orin òfò àti gbéraga gbogbo nǹkan lọ́gùn òní bíi ti gbéraga àtọ̀dọ̀ ti yín kọ́ bíi tí kẹ́ ẹ̀ máa dínwó kẹ́ ẹ̀ máa kọrin ẹ̀ máa lùlù àtàwọn obìnrin àtọkùnrin ẹ̀ máa ju àyà ó tán ẹ̀ ní tẹ́fẹ́ wọ́pàá jù yẹn lọ entertainer ẹ má jẹ́ àgbọ́pọ̀ àfààní mọ́ ẹ má ṣe rọ́bìṣì tí yín káàkiri. inú tíra wo lẹ ti kà Alhaji Dẹ̀dẹ̀ Wùrẹ́ mọ́tẹ́ àbí wo nìyẹn tálẹ̀ tó bá bá wọn lórí rùkú ó bára kà hadithu Abubakar imam tóbi o ويجل ما بعينك من غشاها ويكسوك الجمال إذا أردت بالعكس odó yóò ṣe kíni o yóò máa bò ẹ́ lójú yóò sì máa wọṣọ ẹ̀tẹ́ fún ẹ kódà kó wọṣọ sọ́nù odó tún ṣe kíni o yóò wọṣọ ẹ̀tẹ́ fún ẹ. afa ayélujára yìí wà dáadáa kò sí ìyọnu àti sọ̀rọ̀ afa wà dáadáa ẹ má wọrí so níta ń sọ fún yẹn náà fún wa náà ni pé mọ́tí àbíwo ni Dẹ̀dẹ̀ Wùrẹ́ mọ́tí àbíwo ló fi tún tó fi ní láti máa sọ fún wa pé ẹni tó bá bá sùjúdù o baraka raka àti èwo nìyẹn hadith anabi sallallahu alaihi wasallam tí sàbí yẹn wọlé ó sáré mú kíní yẹn látẹnu ọ̀nà pé kí òun lè bá wọn ní rúkú yẹn anabi dẹ́n sọ ń bẹ̀ yìí pé àwọn Dẹ̀dẹ̀ Wùrẹ́ ti ń ṣe pé ọkàn yìí ò ní balẹ̀ tó bá wọn pé tó bẹ́ẹ̀ wọn bọ̀ wá bá mi lókè ni naam so anabi wọn sọ wọn pé anabi ń sọ fún nínú hadith yẹn pé zadakallahu hirsan wala ta'ud ó kà máa kọ́ sallallahu alaihi wasallam anabi ojú kòkòrò pé kó baraka yẹn náà ló ṣe ọlọ́run lè ẹkún má ṣe bẹ́ẹ̀ mọ́ so make sure pé wọ́n bí sáfù yẹn kò sì ṣe kíni o mọ́tẹ́ àbí gbogbo àwọn àfáàní yẹn nígbà tí Dẹ̀dẹ̀ Wùrẹ́ wà lu jìbìtì kéwú tí ó fi odó hàn aládánwò wọ́n fẹ́ mẹ́rin wá ẹlẹ́wọ̀n inú tíra kan alhadithu al-qudusiyya àdánwò nìyí ni Allahu akbar àfáàní yálùmọ̀ yìí wà dáadáa mo ti sọ yẹn síwájú walan yaj'ala Allahu lil-kafirina 'ala al-mu'minina sabila ẹ̀yin ọmọ Dẹ̀dẹ̀ Wùrẹ́ ẹ ṣe nìṣẹ́ wallahi kò ní jọ ẹ fa ni kò ní tóra àwọn àdàbítà pé òdodo lẹwà lókù àdàbítà pé tí ẹ̀sìn Ọlọ́run sọ lẹ́ ń ṣe lókù gbogbo ètè tẹ̀ ń dá yẹn wallahi al-azim wala yahiqul makru sayyi'u illa bi ahlihi ẹ jáde ọmọ ìwọ́bọ̀ ẹ mọ̀ yìí pé irọ́ kì í dùn bí tó dodo bá wà Ọlọ́run ò lè sí lẹ́yìn alábòsí lẹ́yìn tẹ́ ẹ nítumọ̀ ìmọ̀ ti tán tẹ́ fẹ́ ná ẹ wá ń lọ agídí ẹrù bẹ́ẹ̀ lè má dètè kò lè wọ́ọ̀kì bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ àáfà ń sùn lọ́wọ́ nínú ilé wọn tí wọ́n ń jẹ tí wọ́n mu tán gbádùn kò sí wàhálà kankan pé kò rẹ̀ wọ́n kò sí anything ṣóyè àmọ́ àwọn Dẹ̀dẹ̀ Wùrẹ́ ń dètè àmọ́ lọ́wọ́ ọba àríkẹ́ ọlá jù wọn lọ so that is it so kò sí ọ̀nà kankan àáfà wa Ahmad Yusuf Al-Yalma'i wọ́n wà dáadáa walillahi alhamd ṣó ti so kọ́lọ́n tó bá aṣàlékún ṣọ́ rẹ̀ lé wọn lórí kò sí ọ̀nà kankan ṣó ti so bí bẹ́ẹ̀ yẹn ṣe jẹ́ nìyẹn Alhaji Dẹ̀dẹ̀ Wùrẹ́ àtẹ̀yìn tẹ̀ ń celebrate ẹ̀ tẹ́ ẹ máa ń hó yẹn ṣe wọ́n ti kó làákàyè tí yín sínú abọ́ ni àbẹ́yìn kàdédé ya aládánwò kẹmọ hype ẹ̀ kọ́ wọ́n dà yìí pé tàbá kún hype ẹ̀ báwọn wàhálà dé ókè ẹ prefer láti máa hype àdánwò àti ìbá ẹ̀sìn jẹ́ ẹ prefer yẹn ju ìyọ́nú Allah subhanahu wa ta'ala lọ àbí bẹ́ẹ̀ kọ́ mọ́tì àbí wo ni Dẹ̀dẹ̀ Wùrẹ́ fi dá fatiwa tó dá yẹn inú ahadithu al-qudusiyya òun láti rí ipẹ́ tó bá bá ìmáàmù lórí sùjúdù ó ti báraka nìkan nígbà tí ìyẹn wá ń bá twist ẹ̀ bọ́lá òun ṣe máa fẹ̀sìn yín yọ nìyẹn apá àtìrà nígbà tó gbọ́n ó gbé jẹ́bẹ́ tẹ̀lé lọ́wọ́ ìdààmú dé bá wọn bẹ́ẹ̀ kì í ṣe dandan kẹ́ni yìí máa sọ̀rọ̀ ń ta ẹjọ́ máa pàlọ́ fún yẹn máa wulẹ̀ sẹ́ẹ̀tì ṣe kámẹ́rà tẹ̀ ń sẹ́ẹ̀tì yẹn wallahi yóò máa ṣẹ̀sìn sí ni ó dìgbà tó bá tó dákẹ́ kó tó má jẹ́rọ́ dùn mọ́ nínú abẹ́rẹ́ bó sì wà rẹwà náà àwa bísí ni o àfa ìyálùmọ̀ yìí kankan òṣìṣẹ́ àfa fáńbọ̀ bí ìvìnìlá
tẹ́lá sí rí rọ yín yẹn àná yẹn mọ́ bẹ́ẹ̀ sì jẹ́ máa rí bẹ́ẹ̀ nísìnyí ẹ kàn mọ́ pàlọ́ fúnra yín gbàǹgbà tí àwa ṣáà láti ń ṣe kíní kan àwọn àwọn onírò ẹ má mẹ́nu bà Kùránì àti hadith ẹ bá sọ pé ẹ̀yin ní kíní kan gbogbo ilẹ̀ alẹ́ ayé ẹ̀yin lẹ dá ẹ̀yin lẹ kíní kan ẹnìkan kò kí ó lọ ẹ̀yin ìmọ̀ tọ̀dọ̀ yín ẹ jábọ́ láti kíní kan tápéjákujàku tẹ fẹ́ máa ṣe nìyẹn you are free pẹ̀lú condition pé ẹ má drag Islam mọ́nu tẹ́ bá ń ṣe ẹ má ṣẹlẹ́yà yín it is very simple ẹ̀yin àfa aládánwò ẹ̀yin olódo ẹ̀yin alábòsí ẹ̀ dẹ̀ ń ṣe àbòsí Islam ayé yín ó mẹ́hẹ tọ́lọ̀ ń bá dé sí yín kì í ṣe pé ẹnìkan ò sì ṣerú ní tẹ́ ń ṣe kó jẹ lọ àfi tọ́lọ̀ bá kàn mọ̀ọ́mọ̀ fẹ́ wò pé òun fẹ́ bó yín àṣírí yín ò sì bò ìyẹn wá ń bá kún ẹ̀nà bá nìkan ẹ̀jẹ̀ ó bá jẹ̀ mọ́ nìkan ó bá ra ká ó ti wá rí i pé ẹ̀sìn òun ti yọ ó sì tún lagídí ń bẹ̀ níjókòó yẹn náà ó ní ara kìláàfù wà ń bẹ̀ kìláàfù bò kìláàfù lọ́dọ̀ àwọn wo Málíkì àti Ṣáfì iná jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ ni pé ẹni tó bá àdánwò so ẹnu kò lórí pé rùkúrò tí màmú bá ti ìgbórí sókè kódà takbiratul ihram yẹn àti takbir àti Allahu Akbar tí wà fi wọnú run torí àwọn tí ò gbọ́dọ̀ rárá àti èyí tí wà fi lọ rùkúrù so wọ́n sọ pé kí ni o èyí tí tó bá kàn ti dé tí ìmáàmù ti wà lórí rùkú kọ́kọ́ sọ pé Allahu Akbar ó ti gbé mọ́ lọ rùkú bẹ́ẹ̀ kò ṣe kò ṣe tó máa ṣe méjèèjì tó bá ní o fẹ́ máa ṣe kejì ìmáàmù lè gbórí sókè sáré jẹ àǹfààní bíbá ìmáàmù lórí rùkú yẹn ọ̀rọ̀ táwọn afá sọ lélẹ́yìn náà mọ́tí àbíwò lè ń tú fún wa màlìkíyà ni wá màlìkíyà olótú orí burúkú tẹ́ ń tú yìí màlìkíyà ó ní fi òdó ṣe fáàrí tẹ́yìn dẹ̀dẹ̀ wúrẹ́ ń ṣe yìí àti gbéraga àdánwò tó wà lára yín ní ìtumọ̀ ẹyọ kan wà lọ́yẹ̀ ni kò dẹ̀ símọ̀ lórí yín àfi tẹ́ ń bá kiri kullu inahin bima fihi yandahu ìtẹ́yìn ní nìyẹn òórùn ìdọ̀tí òdó ọlọ́run ló dẹ̀ fàdánwò yẹn kan yín àwọn wá dúpẹ́ tọ́lọ́run ọba àlékí ọláwò wá sàn tí ò jẹ́ ajẹ́dẹ̀dẹ̀ wúrẹ́ amúkú mẹ́kọ̀ọ́ bíi tọ̀dọ̀ tí yín ìmọ̀ yẹn dà ẹ sọ fún mi mọ́tí àbí wo ni kìláàfù wà ń bẹ̀ yẹn wá ń bí àwọn ayé ojú dúdú kọ́ lélẹ́yìí o rẹ̀ ní máa lu jìbìtì kéwù kìláàfù láàrin àwọn wo walaysa kullu khilafin jaha mu'tabaran illa khilafan lahu hazzun min an-nazari kìnnìkan àwọn àfàṣà àwọn pé kí ṣe ó gbẹ náà lọ́rọ̀ bí ẹ̀kọ́ lọ́rọ̀ èyí tí ó bá lẹ́rìí tí ṣẹ̀rí àfaramọ́ òun lágbà wọlé níbo lẹ ti gbọ́ jàkújàkútà fàtí yẹn sáfò olórí ewu lẹgbọ́ tó sọ bẹ́ẹ̀ rí ṣìbẹ́yìn náà lọlẹ̀ lágbáwá ẹlẹ́ǹkéwẹ̀ ń lọ jámíà ẹ̀ ń di pòfẹ́sọ̀ ó mà ṣe o ìgbà wo ni má di báyìí kafa bil ilmi sharafan an yadda'ihi ma la yuhsinuhu wa la yutqinuhu ìmọ̀ náà wá ti di fáàrí àwọn dẹ̀dẹ̀ rẹ̀ náà wá fẹ́ máa kílèmù ẹ̀ ẹ̀yin ò lè kílèmù ẹ̀yin ò nítumọ̀ ẹ padà sójú ọ̀nà yẹn ìmọ̀ lójú òpó kì í ṣe jákujàku tẹ́yìn ṣe kiri dẹ̀dẹ̀ rẹ̀ ọ̀gá yín wọ́n sọ pé kìláàfù láàrin àwọn wo ni wọ́n sọ fún ẹ pé ẹ lè bá orí kan lẹ̀ ó lè bá kinní kan tó ń ti bí arọ́wà sí ti fẹ́ tà láti pààtì ẹ̀ ìgbéraga yẹn sẹ́ abal jahalu illa an yafdaha sahibahu ojú yẹn ní ògbà ó lóun sábẹ́ dójú ti dẹ̀dẹ̀ rẹ̀ yìí ni kì í ṣe ẹni tó nítumọ̀ ṣé n tẹ́ fẹ́ mọ bá kiri nìyẹn ẹ mọ̀ wá gaslight àwọn èèyàn káàkiri wọ́n bú bàbá àwọn mudiru markaz wà mudiru markaz yasubbu ashaba rasulillah amudirukum khayrun minhum so àti bí ilé èèyàn ọmọ dẹ̀dẹ̀ wò rẹ̀ ẹ̀rí wo ni bàbá yín gbára lé then kásùn bíi pọ̀nmọ́ ọlọ́run àmà dúpẹ́ o وليس أخو الحاجات من بات نائما ولكن أخوها من يبيت على الوجل ẹni tí bá ń sùn kò lè sùn ẹni tí bá ń sùn àáfàá tí bá ń fi gbogbo òru sùn kò ka tírà kò ṣàdúà kò ṣe rìsáàtì lórí ọ̀rọ̀ Ọlọ́run kó ka ẹ̀rọ àwọn àáfàá rẹ̀ ẹ̀sìn ni ó máa ṣe bíi tiyín kásùn bíi pọ̀nmọ́ kásùn lẹ́yìn sàárì kásùn kọjá ṣùgbà kì í ṣèṣe sí àwọn olóríire ẹ̀dá kátó wá sàfà laysa akhul hajati kò lè rí bùkátà rẹ̀ gbọ́ kò lè dẹni ẹ̀ṣà man bata na'iman ẹni tí bá ń fi gbogbo òru ẹ̀ sùn ẹni tí bá ń fi gbogbo ayé ẹ̀ sùn bí ọ̀gá tiyín ó ṣàn wá gbogbo means láti justify àdánwò tí ń bá káàkiri ẹjọ́ tán ní àwọn
àwọn tọ̀hún lọ́nu wọn ká sani mùdírò ń sùn lọ́wọ́ ó sùn lọ́wọ́ lásìkò òun ó wá mọ̀ọ́mọ̀ ó fẹ́ justify orí burúkú yẹn ó yà gbé síbẹ̀ pé àṣùbá yìí ṣọ́ran yàn kò sásìkò ń bẹ̀ ọlọ́run fàṣìkò sínú kankan la ilaha illallah ọkùnrin ìyá aládánwò yìí ó dẹ̀ ń pe ọ̀rọ̀ náà nírọ̀ àbí. Power 2 inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta túfáyé aláàjì dẹ̀dẹ̀ rẹ̀ Power 2 fáyé kí ni túmọ̀ ẹ̀ ókè wọn fàṣìkò sí kí ní tí wò lè kí Maghrib kó kí àṣùbá àti lásìkò Maghrib kó wá gbé Maghrib wá sásìkò àṣùbá ọlọ́mọ fàdánwò du àti gbéraga yìí ó mà fi kàn yín o ó mà fi ṣàdánwò fún yín o ẹ sì ní bọ́m̀bẹ̀ ó dìgbà tẹ́ wá rẹ́dì láti gbà tọ́lọ́run àtànábì ẹ̀rọ láti jẹ́ sáré tán òun sùn ní ẹ̀sìn hó èèyàn sọ̀rọ̀ òfò lẹ́nu ọ̀rọ̀ ya ń jáde lẹ́ẹ̀kẹ́ bú ẹ̀sìn hó wallahi àdánwò ti bá yín nílẹ̀ Yorùbá yìí ẹ sọ àfáà olórí ire kan tí ń sọ̀sọ̀kúsọ yẹn ẹ sọ àfáà olórí ire kan tí ń tutùkùtù yẹn ẹ sọ bí tí wọ́n ti ń fi orí ibú ṣayọ̀ bí ọ̀dọ̀ ti yẹn wọ́n àti káàkiri òun sùn ní àsìkò tó bá dínà làṣùbà rẹ̀ a'udhu billah àṣùbà àti iná ọgbà tí yín àbí ìtọ́lọ́hun fi rán Nabi sallallahu alayhi wa sallam ọkùnrin yóò ti bẹ̀rù bínú Ọlọ́run ó sì bẹ̀rù ya Ọlọ́run wa in tasbir ala an-nirani fa'si tápá ayé bá ti gbé wọ́n ti fi ẹ́ lọ́kàn balẹ̀ àwọn dẹ̀dẹ̀ rẹ̀ tí wọ́n over hype yẹn wọ́n ti fi ẹ́ lọ́kàn balẹ̀ sí ìbínú Ọlọ́run dẹ̀ ní ìṣó mbẹ̀ jáwọn tí ó gbẹ̀ yẹn kó dẹ̀ wo bí wàá ṣe bá Ọlọ́run ẹ̀ wàá mọ̀ pé kò sí àwàdà ń bẹ̀ wallahi alazim kò sí àwàdà nínú tó ń ṣe yẹn kò sásìkò fásùbà ìgbà tó bá sùn náà ẹ tún wá ẹ wá ní tìjú ajá náà sì ìyẹn náà lọ gbá àdìsí kan wá ṣáàdìsí tẹ̀ ń ká ó jọmọ́ tọ́gà yín ṣe àdìsí tẹ̀ ń ká ó jọmọ́ ó sì tọ́gà yín display ló do yẹn Sheikh Yanmo yìí wà dáadáa alhamdulillah ẹ má ṣe yọnu ẹ ṣeun ẹ mọ ọ̀nà tí wọ́n ná àdúrà yín àwọn dẹ̀dẹ̀ wò rẹ̀ ń pète ìhìndínlá Ọlọ́run ní fún wọn ṣe àfáà wà nínú ilé wọn tó ń sinmi lọ́wọ́ wọ́n kàn rí láti tí wọ́n ní ṣóyé so a sì sọ̀rọ̀ ní ìjẹta bí ìhìndínlá barakallahu fikum so kí la fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé ó jẹ́ pé àwọn dẹ̀dẹ̀ wò rẹ̀ ti ń celebrate failure báwọn ṣe rí nìyẹn ṣóyé so ẹrù bẹ́ẹ̀ lè dá òdodo lákẹ́ wallahi ẹ̀ mọ̀ ṣẹ̀ sí ni kọ́nà ń bá fún ewúrẹ́ gan kọ́nà ń bá fún lọ́rọ̀ sọ pé kóun náà sọ̀rọ̀ àwọn àfáà ò ní aládàáwò ilẹ̀ Yorùbá kò ní kọ́kọ́ dáhùn pé ẹnìkan ju dẹ̀dẹ̀wúrẹ́ lọ. ẹ̀dẹ̀wúrẹ́ náà ni ó dárúkọ lẹ́yìn tẹ́ ẹ̀ ní tìjú àfáà tí yín sùn lásìkò tó yẹ kó lọ kírun àdìsù tẹ́ ẹ mú wá yẹn mọ̀ ṣe o ẹ̀wọ̀n ń bọ̀ látọjú ogun wọn á fẹ́ rest àwọn ìgbà náà mò ń páyà pé kẹ́ ẹ mọ́ sùn tayọ àsìkò òun ìyẹn gan lásán gan ẹ̀rí ni against yín náà wọ́n dẹ̀ sùn wọ́n gbàgbé sùn lọ hadith mi ti tu kí man nama an salatin ẹni tó bá sùn tayọ àsìkò òun torí pé wọ́n dín ní Ọlọ́run ti gbé gègé sókè fẹ́ nìyẹn so òun máa nínà ó jẹ sàárì tán distance tó wà láàrin sàárì nígbà jẹ sàárì àtàfẹ́ kásùbà kò wọ́n 1 hour náà kò wọ́n 30 minutes aládánwò lọ sùn díẹ̀ bí ṣe mọ́ sùn kiri nìyẹn ṣèbíjọ́ táwọn kìnnì kan náà dénú mọ́ríkàsì tán fẹ́ lọ celebrate ṣèbí ẹlọ́gà yín sùn lọ́wọ́ ni Ọlọ́run kan máa yẹpẹrẹ yín ni kì í ṣẹ̀yìn náà ẹ̀ lè bu àṣírí òfò àtòkò fún wa mọ́ Ọlọ́run ti tú wọ́n pariwo àwọn èèyàn kẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n àwọn kan kírun lọ́wọ́ mùdírù ń sùn lọ́wọ́ èwo ni ká mú mùdírù ń sùn lásìkò ni ó wá fẹ́ justify ṣé òrùbó lè máa fi kó máa bẹ̀ sí jẹ́ máa fi justify orí burúkú tó wà lára tiẹ̀ àtàdánwò tọ́lọ́run fi kàn yín àti ìbá ẹ̀sìn jẹ́ yóò máa wá gbogbo nǹkan tó ṣáfi jọgbìn yẹn gidi lójú àwọn èèyàn ṣé wọ́n tọ́lọ́run ti faṣọ àpọ́nlé ẹ̀yà kìnnìkan àṣùrà kásùrà àdánwò ní wà láì gbígbà téèyàn ń ṣe kọ́mẹ́dì kan gbígbà bá kà mọ́ gan sórí àga yẹn yóò ṣàǹfààní fáwọn àlùmọ́ gbàwọn tó máa ń ṣe kọ́mẹ́dì bí àfáà yẹn kán gbé wọn síbẹ̀ yẹn nínú Ramadan ni ó sọ dá mi lójú pé mo ṣàǹfààní ju dẹ̀dẹ̀ wòlé tẹ́ gbé síbẹ̀ tí ń ṣu sága yẹn lọ alhamdulillah gbogbo ẹ̀ lẹ́kùn máa dráàgì alọ́lọ́run bá ṣe rí yín bàbá wa Sheikh wa Ubandoma ọlọ́ba àṣírí fún wọn bíi ọdún bíi 6-7 sẹ́yìn
tàbá rántí dáadáa maybe 5-6 years ago ṣá ni wọ́n ṣe wá sí ìgbà yẹn náà lórí rédíò náà ni tọ́kàn ń sọ̀rọ̀ olódo ẹ̀lú ìbẹ́sìn jẹ́ ló ń ṣe kíní kan ẹ̀dúràjà fáyẹn débi pé ó padà lọ bẹ Dẹ̀dẹ̀wù rẹ̀ náà ni àmọ́ rà pé fídíò tí mo rí yẹn mi tí mọ̀ bóyá latest ni àbí ìtọ́ ti ṣe tẹ́lẹ̀ yẹn náà ni wọ́n tún fọgbà yẹn gà ń bẹ̀ ẹ̀lú kan lọ́mọ wá àwọn ọ̀rọ̀ tó ti kú àwọn ọ̀rọ̀ tí ò bá làákàyè mu òun máa fi pè ní mímọ̀ fáwọn èèyàn ẹ lè dẹ́ni bọ́dì lákẹ́ àwọn èèyàn ti yarí àwọn èèyàn dẹ̀ ti gbọ́n ẹ̀sìn tẹ́ mọ̀ ṣe rè mélòó ni yín bóyá tí ẹ̀ wá nígbéraga òṣì nílẹ̀ Yorùbá gan mélòó ni yín kí lẹ̀ já mọ́ àfáà tí yín sùn níbi tó yẹ kó ti lọ kírun orí ibú wo ló tó yẹn wá má àdìsí wà fún wọ́n ṣẹ̀ lọ bá wú àdìsí ní ṣe bó fẹ́ lu jìbìtì kéwù ni ẹ̀rí wà fún lọ́wọ́ tí làkàbẹ́kẹ̀ ni àlẹ́ àdìsú àlẹ́ kọ̀dẹ̀sìn ìyà àdìsí olùkọ̀dẹ̀sìn ìyà ló ti di jíra àfikẹ́ o mẹ̀jálàjẹ ọkàn ní níbo náà kọ́ síbẹ̀ níbo náà kọ́ síbẹ̀ fún ẹ péjì wo ni ìyẹn ní dọ̀tí gbogbo yìí then ẹ tó rán mi létí tó ti sọnù Ramadan mi tiẹ̀ mọ̀ kó ẹ̀ 60 gan torí òun ní nǹkan kan jù yẹn lọ táwọn ilé kéwú ṣàǹfààní ẹ̀yìn wọn dáwọn tẹ̀fsìrì lọ́tún lọ́sì ni wọ́n gbé Kùránì síwájú wa ibi tá a ti dó lánàá ibi tọ́lọ́run ti bá wa dá dó lọ́dún tó lọ wọ́n sì gbé láti bẹ̀ Dẹ̀dẹ̀wù rẹ̀ tún lóhun òun ìwo tíra ní tó fi ń ṣẹ̀sìn nìyẹn ó fẹ́ fi rẹ̀ wí àwọn tó yẹ pé à ń fi tíra sùn à ń fi jí ni ẹ̀rí náà wọ̀ta ni so hadithi ká máa fi hadithi ìranra wọn láàrin 2-3 hours tí wọ́n máa wádìí pé kíkẹ́lá hadithi eléyìí sọ òkè ìwò látún fi mélèé àkè àyà ìsọ báyìí kí ni Tọ́bárì sọ kí ni Ibn Kathir sọ kí ni Sáàdì sọ kí ni Qurtubi sọ kí ni Shawkani sọ àbà kí ni Zamakhshari sọ wà ló ṣe tú lóga yìí àníwọ̀ I'tizaliyya àti tọ̀dọ̀ yìí kí làwọn àfọ olórí eré sọ kì í ṣe pé kí ni Dẹ̀dẹ̀wù rẹ̀ sọ Dẹ̀dẹ̀wù lẹ́nu bẹ́ẹ̀ wàláhì ó kàn fẹ́ fa gidi gbọ́wọ́ ni òun gáwọn kóhun ti tẹ́ Yorùbá sọ pé tí gidi bá fẹ́ tẹ́ yóò nìkan gbóhùn lòdù lọ́wọ́ ẹ̀ ó ti tẹ́ ti pẹ́ àfa ó dẹ̀ wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di kan ti ń jábẹ̀ ẹ̀ wá ní tìjú láyé tí nígbà tí Ramadan ti bẹ̀rẹ̀ ohun òwò tíra òun náà ló fẹ́ wọ́pọ́lọ́ tó fẹ́ fi kádà àgbọ́yé tó wà lórí ẹ̀dà tíra tí ò tó lè gbọ́yé tó bá ń kà lọ́wọ́ òṣè ká ni ṣé gbogbo lábáwá muslim jù yẹn náà ló fẹ́ fi ṣe tẹ̀fsìrì àbọ̀n pé tẹ̀fsìrì gan ó ní ìdí kéèyàn ó ṣe ìtọ́nù lábáwá dáadáa kó mọ̀ ti fún tẹ̀dọ́ ẹ̀ so àyíká tíra àti ẹ̀yẹn ṣóyé o ò lè wá jáde kó wá sọ̀rọ̀ bíṣì kì í ṣe fáàrí ṣé ẹni Ọlọ́run kan mọ̀ọ́mọ̀ fi ń ṣẹ̀sìn ni ó ka tíra kò sí nǹkan kan tó fẹ́ ọ́fà jù yẹn náà lọ odò òṣì ni òun náà ti mọ̀ pé òun ò lè gbé tíra síwájú nígbà tí ò lè dájú láyà Kùránì wọlé rí tó kà yẹn dúrí báyìí ó ti jẹ́lẹ̀ wọ́n ti bá gbé hadith wọ́n bá gbé náà ni kò ká tíra so ìyẹn ó ká tíra yóò dẹ̀ já àfa ta'allam wa laysa al-mar'u yuladu 'alima wà lọ lé kí wà lọ kọ́mọ̀ ní ìmọ̀ lójú òpó ẹ̀sìn tẹ̀yìn ṣe yìí kò make any sense ìwọ́n tó bá bí ẹni tó mọ̀ kọ́ mọ́ Dẹ̀dẹ̀wù rẹ̀ ní ẹ táwa láyà pàfà yín sọ̀rọ̀ mi náà látijọ́ ìmọ̀ tí ń bèrè ẹ̀ dáhùn láyé yín rí àfi jákujàku tẹ̀ ń bá kiri épè elépe dé àdínì Dẹ̀dẹ̀wù rẹ̀ gbogbo nǹkan lọ́gbọ́n yóò níbi ìtòórùn kan àfáàyìn ò kàtìrà ṣé fàárí nìyẹn fẹ́yìn àfọ olórí ilé olórí tó ń forí burúkú ṣe fàárí rí ṣé ká dámọ̀ kó mọ sọ̀rọ̀ wọ́n tún mú ìwé dání báyìí nígbà tí Ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ báà fàárí ṣe máa ṣe nìyẹn ẹni tí ò bá sì mú ìwé dání tí bírèèni ẹ gbé ó láwọn tọ́lọ́run ṣàlẹ́ ṣàárú ẹ̀ wọ́n lọ́ bá ṣẹra fún ṣẹ̀kọ̀ wa mú ẹ̀yà ìṣe fàárí látọ̀dún tèmi ti mọ̀ wọ́n o ṣóyè wọn mú nǹkan kan dání rí ẹ̀yin náà ẹ wo khutbah tó ṣe ń Cairo lágbára gan ṣe pẹ̀lẹ́ alhamdulillah allahumma barik wazid àwọn àfáà ti wà nìyẹn mú nǹkan kan dání wọ́n dẹ̀ sọ̀rọ̀ mímọ́ sórí kó má mú nǹkan kan dání yẹn ẹ̀bùn Ọlọ́run ni àánú Ọlọ́run ni ó mú nǹkan kan dání àwárí tó ń kà òun sọ pé Ọlọ́run wí ànábì wí ó sì lu jìbìtì mímọ́ bíi ti bàbá oní hadisul qudusiyya masha Allah masha àmọ́ ṣe ń jẹ́ pé ó wulẹ̀ mú tíra dání wọ́n lè yìn òfà yẹn lójò ló pa sójò pẹ̀wẹ̀ ni alẹ́ lè yóò kórodo ọpọlọ ti di olódo ni ẹgbẹ́ kó ń bẹ́ẹ̀ ẹgbẹ́ bàbá kàmọ́ síbẹ̀ kó mọ̀ pa àwọn èèyàn lẹ́rìn ká kó mọ̀ pé kọ́mẹ́dì ní ṣe ń tiẹ̀ that is it wallahi olóore ju gbogbo jákujàku tẹ̀ ń celebrate lọ àgbà tí Ramadan náà tẹ bẹ̀rẹ̀ òwò tíra ẹ̀ sọ àfọ olóríire tí ń jókòó wá sọ̀rọ̀ fáwọn èèyàn tí òwò tíra láti gbà tí Ramadan ti bẹ̀rẹ̀ tí báyìí pẹ́yìn òkàn nílà ká ìlórí
ti wá ń ho lágége ìmọ̀ yẹn dà ẹlẹ́sìn gbogbo àwọn òfàsẹ̀kù sínú àti dáadáa dátẹ́ kan bá káàkiri àní sí jùbá yẹn lọ alhamdulillah àmọ́ wá táìm bóyá alẹ́ Ramadan ni bóyá lọ́wọ́ àárọ̀ ni o àmọ́ ṣàlàyé àwọn odò ọkùnrin abẹ̀sìnjẹ́ yìí lẹ́ẹ̀kan sí afáwà Yusuf Yalma'i wọ́n wà dáadáa kọ́nà kó bá wa ṣe àlékún ìṣọ́ rẹ̀ àti àánú rẹ̀ kọ́nà bá wa ṣe fàáfàá náà inú ilé àfáà làfáà wa wọn àrẹ́sì àfáà ẹ má dá wọn lóhùn ìtàn celebrate yẹn bọ́lọ̀ ń ṣe àwọn lẹ́ni àdánù nìyẹn àmọ́ àdéhùn Ọlọ́run ṣẹ ẹ máa fà á ní kò ní tó ẹ fẹ́ dá òdodo lákẹ́ wàláhì máa ṣẹ̀ sí ni tí ìwà ìbá wa kú táwọn míì náà tí wọ́n tú àṣírí odò àfáà yín bá kú Ọlọ́run tún gbé àwọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ yóò gbèdé báyọ̀ sì ṣe máa lọ nìyẹn as-sirā'u bayna al-haqqi wal-bāṭili mustamirrun ilā an yaritha Allāhu al-arḍa wa mā 'alayhā àní gbàkẹ́ balẹ̀ Yorùbá jẹ́ ẹ ní spread ideology ibú yìí àtòdò òfò tẹ́fẹ́ jẹ́ òjọba lórí àwọn èèyàn ọgbẹ́ni dẹ̀dẹ̀ wúrẹ́ à ń bi ẹ̀yin ọmọ ẹ̀ náà léèrè ṣé tafsiri rere àbí ìjókòó kọ́mẹ́dì àti ìbá ẹ̀sìn jẹ́ ìwọ tó bá wá ní kinní ìwọ tún fúlù yẹn ó dà pé owó tán san fún owó tó fẹ́ fi rí ìbínú Ọlọ́run wàláì òun ti rí tafsiri láyé òun rí tafsiri tó dàbí bàbá àwọn mùdíù mọ́ríkà tafsiri gbá o ṣèbí kéèyàn tún kó gbé Kùránì síwájú kó o máa kà kó o máa tú Ibn Abbas sọ báyìí Qatada sọ báyìí Awza'i sọ báyìí ẹ̀wọ̀n gbà látọ̀dọ̀ afáwà As-Suddi òun náà sọ báyìí so Abubakar ó kó wí báyìí inú àyà yìí ṣe bí tán pé tafsiri ni yẹn ló do òsì játijàti ẹ mọ̀ wá fi òdo ṣe fáàrí lẹ́yìn ohun ó tán àyà alladhina amanu láti kà yẹn lọ tán òkùnkùn ló bẹ̀rẹ̀ ẹ̀yin ò tí kó ń kùtìbà látijọ́ yìí kùtìbà yìí náà ló dára lọ́wọ́ yín ló do òsì ẹ fi yẹn báyìí táìm ike lójú ó tì kọlọ̀ kó dákun kó mọ̀ sí wa lọ́nà àwọn dẹ̀dẹ̀ wúrẹ̀ káwé kí wọ́n mọ̀nà kó padà síbi dáadáa oríire ń bẹ fún wọn kọlọ̀ bá wa ṣe bẹ́ẹ̀ fún wọn tó wájú pọ́n fẹ́ mọ́ bẹ̀ sí Ọlọ́run jẹ́ ní kọlọ̀ fún wọn ní ìtàn lẹ́tọ̀ sí tìrẹ́nì kò ní láyà sọ́lọ́run kó rí ọ̀nà ọba dẹ́dà wọn ó dó lẹ́fí ń ṣe fáàrí wallahi kì í ṣe mímọ́ àyíbá wa mọ̀ bá mọ̀ kí mímọ́ mọ̀ pé ó bá àwọn táwa ń bí ilẹ̀ tíṣú bó ṣe nìkan nu yín náà gbọ́dọ̀ wà bí àmọ́ kò gbọ́dọ̀ pin ní tí ó fi já àfọ òsì kì í dẹ̀ ṣàfà tẹ̀fsìrì kọ́ lẹ́ ń ṣe o ìjókòó ẹlẹ́yà ìjókòó bẹ̀sìnjẹ́ ìjókòó máa fi òdo hàn òun lẹ́ ń ṣe tẹ̀fsìrì ó yàtọ̀ sí wáàsí lásán a ò gbé Kùránì síwájú ò gbé nǹkan kan síwájú tó ń tú ò kàn fòdó ṣe fáàrí kiri inú yín wá ń dùn àṣùbà kì í ṣọ̀nà yàn àfọ olóríire wo ló sọ Ọlọ́run fàṣìkò sínú kankan àfọ olóríire wo ló sọ gbogbo òṣìṣẹ́ fi ń ṣe fáàrí kẹ lọ ní tìjú jàre ọmọ ṣe wá ládọ́nù mọ́tọ́. Fassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.